ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀rẹ̀ ló ti tẹ́wọ́ gba alákòóso táwọn olóyìnbó ń pè ní coordinator ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípìnlẹ̀ Plateau lápapọ̀ olóyè honorable Kusonda Mukaram Ajibade àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó wà ní ìpínlẹ̀ Plateau èyí tí wọ́n lọ ṣe ẹlẹ́mbẹ̀hùn ẹkù ewu ọdún fáwọn ẹgbẹ́ òṣèlú náà tó wà ní ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwẹ̀rẹ̀. ọjọ́ 17 ló jẹ́ ọjọ́ málegbàgbé fún gbogbo àwọn lẹ́ẹ̀kan tó wà nínú ẹgbẹ́ náà èyí tí wọ́n fi ìdùnnú fàyọ̀ wọn hàn lásìkò tí ohun gbogbo èyí tó ń wáyé nílùú Àjáwẹ̀rẹ̀. honorable Kusonda Mukaram Ajibade tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tó sì ń darí ẹgbẹ́ òun nípìnlẹ̀ Plateau àti gbogbo àwọn lẹ́ẹ̀kan àwọn olóyè níbi tí wọ́n ti bá wọn nínú ayọ̀ ní gbọ̀ngàn ilé honorable Sefu Fagbohun ọ̀la ẹgbẹ́ eléyìí tí ó wà ní Arígidáná nílùú Àjáwẹ̀rẹ̀ ni ó ti wáyé. lásìkò tó ń sọ̀rọ̀ arábìnrin Títílayọ̀ Àjàyí tó gba ọ̀rọ̀ sọ gẹ́gẹ́ bí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí ẹkùn ìdìbò 22 ló fi ìdùnnú fayọ̀ sọ nípa ìdùnnú eléyìí tí àwọn ẹgbẹ́ òṣèlú tí a pè ní ẹgbẹ́ òṣèlú BR tí wọ́n ní sí gbogbo àwọn obìnrin. ó jẹ́ kó yé wọn pé láìsí ọkùnrin obìnrin kò lè sí àti pẹ̀lú gbogbo àná la ní nǹkan láti ṣe fúnra wa. ó wá sọ ìmọrírì bí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ́kùn ìdìbò 21 bí wọ́n ṣe lè ti ẹgbẹ́ náà lẹ́yìn láti dúró ṣinṣin pẹ̀lú òótọ́ fún ìtẹ̀síwájú tí ó péye. mo ní bójú à ń ṣọdún lónìí òun ló ní ọdún kẹ̀kọ́ wáyé torí òun ní ọ̀gá ẹgbẹ́ òun ní president ẹgbẹ́ election òun ló jókòó àti ìgbìmọ̀ ẹ̀hún nùúrò fọ̀lì kí àwọn lè ṣe fún obìnrin àwọn kó fún gbé obìnrin sókè ẹ̀yìn fọ̀lì ọkùnrin ẹgbẹ́ election òun fẹ́ràn obìnrin ẹ̀ pàtẹ́wọ́ kàn fún òkun. aká ni obìnrin àfẹ́ a máa gbàdúrà ní o fọ̀lì ọlọ́run kó kọ́ ni mò ń ṣe torí a kò lè ṣe é o ǹjọ́ ní ọ̀kàn ní ó mú nǹkan ń ṣe bí ṣáwọ̀ obìnrin ṣáàmù ìṣe ni. ẹ ṣí funfun ẹ ṣí funfun ẹ ti gbà. Rúwà kan náà lóbìnrin ẹ gbọ́dọ̀ ní pẹ̀lọ́kùnrin ṣọ́ sọ̀rọ̀ dáadáa bí kò sọ̀rọ̀ dáadáa. obìnrin ẹ̀ náà kò sí láyé mọ́ bó fún ọ́ sí kò yẹ ká fún tọrọ lọ́wọ́ gbogbo yín. Une minute de silence en la mémoire de Clara Zeki. àwọn lẹ́ẹ̀kan ní ó péjú pésẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí òǹdíje dupò fún ilé-ìgbìmọ̀ aṣòfin nínú ètò ìdìbò tí ó kọjá arákùnrin Amosu Laurent àti honorable Fatolu Rashidatu àrẹ̀mọ́ba pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan ni wọ́n yọjú síbi ayẹyẹ náà tíjó ti ìdùnnú pẹ̀lú ohun mèremère ní ẹni tó jẹ́ aṣojú àwọn obìnrin lẹ́kùn ìdìbò 21 eléyìí ti ṣe arábìnrin Adéyínká Mpue Shakiratu tó ṣojú ẹkùn ìdìbò 21 ìyẹn tí ó mú Ìsàkété Ìfọ̀yín àti ìlú Àjáwẹ̀rẹ̀ wà ní ìṣọ̀kan. Coordinatrice kò ṣàìtúnṣe àlàyé tiẹ̀ náà níbi tí wọ́n ti